ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين آمين اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى وإذا رضيت حتى كانت ملء ما في علمك وزنته وعددا وحتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا ذكرا وإنها له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. الحمد لله رب العالمين adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. àánú Ọlọ́run pọ̀ púpọ̀ tọ́lọ́run máa ń fi pẹ̀kún ẹ̀dá nínú àánú tọ́lọ́run ṣe fún ọ̀gá wa annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run fi ṣàálẹ́ṣà ẹ̀dá ó pè é léèyàn ó wá ṣe lẹ́ni tí gbogbo ayé ó máa gbógo fún lẹ́yìn Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ní ẹni ìkẹ́ni ẹni ìgẹ̀ni Ọlọ́run bá wa kí annabi wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn ọpẹ́ wa tí a dú fún Ọlọ́run ó ṣàánú wa ló fi ní ká máa jẹ́ mùsùlùmí ó wá dárí wa sójú ọ̀nà àánú ká máa wà nú ẹni tí yóò kóraró fún Ọlọ́run ní oṣù pàtàkì táwa yìí. Allahu Akbar. gbogbo àwọn olùrẹ́ ní láwọn abiyamọ dáadáa láwọn àlùfáà dáadáa
bẹ̀rẹ̀ látorí bàbá wa àfáàgbà Sheikhu Tajul Adabi rahimahullah. bàbá wa Musa Tajul Adabi bàbá wa Sheikhu wa Muhammad Kamaluddin Al-Adabi bàbá wa àfáà Shaki bàbá wa Agbarigidoma. ilayka ila al-arshi ashku tadarru'a. bàbá wa Lágége bàbá wa Sheikh Adam Abdullah rahimahullah. wa'di'uka fi darra'i rabbi litasma'a. gbogbo àwọn wọ̀nyí oòrùn wọn lọ́lọ́run ní kó jáde láyé fi ń sáṣọ. bàbá wa Shitu Sani Sakété alfa wa gbani ọlọ́mọ́sà bá wa kẹ́ bàbá. ilayka ila al-arshi ashku tadarru'a. wa'di'uka fi darra'i rabbi litasma'a. ẹ̀yàn bá lólé ayé èyàn ó gbẹ̀san inú ẹ̀san dáadáa táwọn bàbá yìí gbà látọ̀dọ̀ Ọlọ́run. inú ẹ̀ làwọn ọmọ rẹ̀ dáadáa tí wọ́n fi lẹ̀ nínú wọn ni khalifa wa tànáwà ọlọ́mọ́sàbá bùkún rẹ̀ wọn. ilayka ila al-arshi ashku tadarru'a. Muhammad Fatih Shitu Sani ọlọ́mọ kẹwọn bá gẹ wọn. àmín. wa'di'uka fi darra'i rabbi litasma'a. Dr. wa Abdulrahim hafizahullahu wa ra'ahu. tí wọ́n jẹ́ alágbàtẹrù ààyè tá a wà yìí tí wọ́n ń darí gbogbo àwọn àlùfáà lórí ẹ̀rọ amóhùnmáwòrán Ọlọ́run bá wa dúró tì wọ́n. fakam qatalu min fiyatil haqqi usbatan. khalifa wa àgbà bàbá wa Sheikh wa Dr. wa Abdulhamid Ọlọ́run bá wa mójútó gbogbo wọn. hudatan wa data sajidina wa ruk'a. gbogbo àwọn àlùfáà dáadáa tán ti kọjá ń bí abéèrè àánú fún gbogbo yín o. fakam qatalu min fiyatil haqqi usbatan. bàbá wa àlùfáà wa Sheikh Dr. Abdulrahim hafizahullahu wa ra'ahu. Ọlọ́run bá wa dúró tì wọ́n. hudatan wa data sajidina wa ruk'a. Ọlọ́run bá wa darí wọn dáadáa. hudatan wa data sajidina wa ruk'a. ọlọ́lá wa alhaji wa Haji Abdulrazak bàbá wa alhaji wa Haji Musa àwọn bàbá wa alhaji wa Muhammad Yaqub àti gbogbo àwọn ọmọ bàbá wa Haji Seifu Saka Àríkọ́ṣe tẹ́ gbétò yìí kalẹ̀ láti lè máa fi ṣèrántí bàbá wa ọlọ́mọ́sà kẹ́ bàbá wa wa kam dammaru Saka Àríkọ́ṣe láti min mariba'i kana ahila wa qad taqu dal anisa tabalqa. وقد تركوا دال أنيسة بالقعاء. àti wà láyé yìí náà Allah. àwọn tá a kà kalẹ̀ yìí ọ̀gọ̀rọ̀ wọn ń bẹ lálùkìyámà àwọn tí ń bẹ láyé Ọlọ́run bá wa mójútó wọn. Àfá Abdulrahman tá a bá wá sérí ètò lónìí gbogbo wa là ń dunnú ọdún bọ̀ gbogbo wa náà kọ́ ni ìdùnnú ó máa bẹ pẹ̀lú alágótá wa yìí. wa kam dammaru min marba'i kana ahila wa qad taqu dala anisa tabalqa. wa qad taqu dala anisa tabalqa. gbogbo ẹni tó bá pàtẹ ìdùnnú kalẹ̀ fún ìparí Ramadan tí gbogbo wa ń fọkàn sí yìí Al-Qur'ani ó jẹ́ kó yé wa wípé oore ń ta Ọlọ́run iná ní kéèyàn bẹ̀rẹ̀ Ramadan dáadáa kéèyàn wá bá débi ìpinnu Ọlọ́run láàánú ẹrú náà ní ìlà Al-Qur'ani fi sọ fún wa bismillahirrahmanirrahim. bismillahirrahmanirrahim.
الرحيم قل بفضل الله وبرحمته قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. Oore Ọlọ́hun, oore ǹta Ọlọ́hun, ọlá jùlọ látọ̀dọ̀ Ọlọ́hun, iná ni kéèyàn ó bẹ̀rẹ̀ Ramadana kó sì gúnlẹ̀ dáadáa. قل بفضل الله وبرحمته. Ìkẹ́ lọ́lọ́hun ọba fi ṣe ìkẹ́ ìkì fi kẹ́nìkan àfàwọn ẹni tó bá dúró dédé pẹ̀lú Ọlọ́hun. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. Ọlọ́pọ̀ Ọlọ́hun ṣe orí àjùlọ fún wa, ó wá fi kẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀, bá a bá ń dunnú tá ń dúpẹ́ lórí ẹ̀ ó mà dáa, àmọ́ kéèyàn ó tó lè bọ́ sórí agbọ́nrin ẹni tí ó rọpẹ́ dú. Ìdúpẹ́ ayọ̀ ọ̀dùnnú liman ata'a rabbahu, ẹ̀mbẹ̀bẹ̀ ni tó bá tẹ̀lé Ọlọ́hun ọba tó dáa, ọba tó pa àṣẹ Ramadan, tí à ń wá tẹ̀lé, tí à ń tẹ̀lé gbogbo òfin tí Ọlọ́hun ọba wí ń bẹ̀, bọ́jọ́ ọdún bá dé túláàsì ní kéèyàn ó máa yáyọ̀ kó máa dúpẹ́ fọ́lọ́hun. قل بفضل الله وبرحمته. Ọpẹ́ tá a bá dún fọ́lọ́hun, ìdùnnú tá a bá dùn, tá a bá fi dunnú nílé ayé, a gbọ́dọ̀ kọjá àlà t'Ọlọ́hun. فبذلك فليفرحوا هو خير مما يجمعون. Bá a ti pa òfin Ọlọ́hun ọba mánu Ramadan tó fi ń lọ parí, tó bá dijọ́ ọdún ká má fọwọ́ ara wa daṣẹ́ ládàá wa nù. قل بفضل الله وبرحمته. Ilẹ̀ àwọn àfáàfin ní gbogbo ẹni yòówù tí dùnnú ó bá kún ara rẹ̀, iná ni man ata'a rabbahu, ẹni tó bá tẹ̀lé òfin Ọlọ́hun. Bọ́dún ṣe ń bọ̀ yìí nísìnyí, Ọlọ́hun láwọn ọ̀nà kalẹ̀ oríire tá a bá kónú Ramadan tí òfin ní dérí ibú mọ́ wa lọ́wọ́, Ọlọ́hun lànà rẹ̀ kalẹ̀ fún wa. Nínú tó fà tá a máa fi dùnnú, tá a máa fi dúpẹ́ fọ́lọ́hun, Ọlọ́hun ọba pàápàá fún rẹ̀ ó ṣe púpọ̀ nínú oore minal hasanati, nínú oore tó pọ̀ ó ṣe fún wa. Inú oore tọ́lọ́hun ọba ṣe fún wa, bá a bá gbá àwẹ̀ Ramadana tán tá a sọ̀kalẹ̀ tán, Ọlọ́hun pèsè láàdá tó bò háyà tí ń jẹ́ àlùjánnà, Ọlọ́hun pèsè ẹ̀ kalẹ̀ fún wa. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. Ọjọ́ Ìdí yìí farhum bilkurbi minhu, ó gbọ́dọ̀ máa jẹ́ dùnnú àjùlọ ọlá fún wa pé a ṣiṣẹ́ tá a fi ríbi súnmọ́ Ọlọ́hun. Ẹni ó bá débi tó súnmọ́ Ọlọ́hun, tó lè bọ́lọ́hun sọ̀rọ̀ tọ́lọ́hun ó gbọ́ tí ó sì gbà á dá ká bàjẹ́ bí. Ìjọ tí a bá pè lọ́jọ́ ọdún yìí tí gbogbo wa lọ dúpẹ́ fọ́lọ́hun, tá a lọ ṣèpèrí Ọlọ́hun, tá a lọ mayì Ọlọ́hun lórí oore tó ṣe fún wa. Ọjọ́ ni ọjọ́ ọ̀wọ̀ ni, ọjọ́ tí yàn máa ń ṣọ́ra ń bẹ̀ ni. Kul bifadlillahi wa birahmatihi fabidhalika falyafrahu huwa khayrun mimma yajma'un. Bẹ́ẹ̀ bá ń wà àwọn kan pé tí wọ́n ju tiẹ̀ lọ, ọlá pé o ti bá a débi pé o gbọ́ràn fọ́lọ́hun, o tẹ̀lé tọ́lọ́hun, máa dunnú, máa dúpẹ́ fọ́lọ́hun ní kìtì yẹ kó lapa lọ́dọ̀ ẹ̀. Àwọn àfáà nínú tó lè mú wa tá a fi máa dúpẹ́, an'ama alayna minal fadli, Ọlọ́hun ọba ó rọ̀jò àánú ìkẹ́ rẹ̀ tó pọ̀, ó rọ̀jò ẹ̀ lé wa lórí. Allahu akbar. Iná ló fi ní ká wà ń bí a wà lónìí, ká máa bẹ́nu jẹ́ mùsùlùmí, ká máa bẹ́nu jẹ́ ẹni tí ó máa gbọ́ràn fọ́lọ́hun. Inú wa dùn fẹ̀yìntọ́lọ́hun bá bò láṣìírí, oríṣiríṣi ayọ̀ ló ń kálukú ti palẹ̀ mẹ́ẹ̀kalẹ̀.
àwọn àfáà wa jẹ́ kó yé wa wípé àwọn ẹnìkan ń bẹ tá a gbọ́dọ̀ palẹ̀ mọ́ tiwọn náà mọ́ tiwa kọ́rọ̀ ọwọ́ lè fi ní àbáyọrí dáadáa wájú Ọlọ́run. Allahu akbar. inú tá a gbọ́dọ̀ palẹ̀ mẹ́ papọ̀ mọ́ ọjọ́ ọdún tọ́dún ó fi rí bó ti yẹ kó rí wájú Ọlọ́run at-tawhid ìgbàgbọ́ Ọlọ́run tá a ti ń bá bọ̀ kí Ramadan tó dé pàpín. ìgbàgbọ́ ni àgbọ́dọ̀ jẹ́ ó bọ́ ó yẹ ká mójútó ká jẹ́ kí ìgbàgbọ́ ni ó dúró dáadáa pẹ̀lú Ọlọ́run. ìní alukur'ani ó yán lẹ́sẹẹsẹ Ọlọ́run lọ́ba tó mọ̀rọ̀ ń sọ jù. La ilaha illallah. àwọn nǹkan mẹ́wàá kan ń bẹ bá a bá jẹ́ pẹ̀lú ọdún tá a fẹ́ ṣe yìí àti wà nínú àwọn ẹni tí Ọlọ́run ó kọ pẹ̀tẹ̀ dùnú sọ́dọ̀ ẹ̀. La ilaha illallah. ọ̀kan nínú ẹ̀ ní tawhid. Allahu akbar. ó bá dijọ́ náà ká wà pẹ̀lú gbàgbọ́ Ọlọ́run ká dúró pẹ̀lú Ọlọ́run ká mà wípé ọba tí a kó ẹnu ró fún ọba náà là wá dúpẹ́ fún. ọba tá a kó ẹnu ró fún ọba náà ni a wá sálọ fún. ẹlẹ́ẹ̀kejì ń bẹ birrul walidain bọ́lọ̀ ń bá ṣoore fún wa táwa ń dunnú báwọn òbí wa bá ń bẹ láyé ẹ jẹ́ kí wọ́n tara wa rí dùnnú ńjọ́ náà ilà alukur'ani fi sọ fún wa bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. mẹ́wàá làwọn nǹkan tọ́lọ́run ọba kà tá a gbọ́dọ̀ mójútó tí ó máa jẹ́ oore níta fún wa bàbá tiẹ̀ rí gbogbo ẹ̀ tanyanya èyí tá a bá rí mú ń bẹ̀ tá a kọsẹ̀ ń bẹ̀ á ká kíra wa kú rire. Allahu akbar. àṣẹ àwọn nǹkan míì tó ń bẹ téèyàn bá mójútó tí ò ní jẹ́ kí èèyàn kọsẹ̀ ń wájú Ọlọ́run bí èèyàn bá sì mójútó àwọn nǹkan yìí ó lè dínà kí èèyàn má ra àánú Ọlọ́run ó lè dínà ládàá kéèyàn má rí ládàá àwẹ̀ gbà. Ọlọ́run jẹ́ kó yé wa ní Al-Qur'ani pé wa'budullaha wala tushriku bihi shay'an. àkọ́kọ́ nu àtàwhídù nu Ọlọ́run ní èmi Ọlọ́run tí mo ní kẹ́ ẹ kóra ró fún kẹ́ ẹ kọ́nu ró fún èmi náà ni ẹ máa sìn nǹkan mi lẹ́yìn èmi Ọlọ́run ẹ má ṣe pàǹkà wala tushriku bihi shay'an. nǹkan kan ò gbọ́dọ̀ mú ní kọlu Ọlọ́run ọba kí yóò kó mú ní wá pé nǹkan mi lọ́lọ́run lẹ́yìn ìgbà tá a ti paramọ́ fọ́lọ́run yìí. àyìnbáyé èèyàn ló ti padà sẹ́yìn ìgbà tí Ramadana ti ń wọlé lọ bàbá ti sọ̀kalẹ̀ nínú Ramadana ìmánì tá a gbẹ́wò ẹ̀wọ̀ òun náà ní ká jẹ́ wà lára wa. nínú àwọn tá a gbọdọ̀ tò mọ́dún tọ́dún ó fi dùn fún wa ó jẹ́ kàn. wa'budullaha wala tushriku bihi shay'an. nínú kéèyàn ó sin lọ́hun náà ni kéèyàn ó gbọ́ràn fọ́lọ́hun gbogbo ìgbọ́ràn fọ́lọ́hun tá a gbọ́ràn fọ́lọ́hun gbogbo wà pálẹ̀ tí ń bẹ lọ́wọ́ wa àdánù àwọn àyídá tá à ń ṣe kí Ramadan ó tó dé àdánù gbogbo ohun tá à ń ṣe tí ó máa jẹ́ ìbànújẹ́ fún ìgbésí ayé wa ńgbà tá a bá lọ tán tá a bá lọ bọ́ lọ́hun bọ́lọ̀ ń bá ní òun fẹ́ san wá lẹ́san tá a fọkàn sípà níbẹ̀sán rẹ̀ pàdé gbogbo ọ̀làdà ńlẹ̀. wa'budullaha wala tushriku bihi shay'an. nínú ọ̀nà kan tá à ń gbà sin lọ́hun ọ̀kan nìyẹn. wa'budullaha wala tushriku bihi shay'an. gbogbo kírun tó kírun fọ́lọ́hun tó gbààwẹ̀ fọ́lọ́hun bí ò bá gbọ́ràn fọ́lọ́hun kò lè kírun ìpayà Ọlọ́hun bá wà lọ́kàn rẹ̀ ni ó tó rántí pọ́lọ́hun kan bẹ̀ ń bì kan. wala tushriku. wa'budullaha wala tushriku bihi shay'an. bó tilẹ̀ wù kéèyàn gbádùn ayé tó bó tilẹ̀ wù káyé ó dùn tó bó tilẹ̀ wù káyé ó yẹ ẹni tó bẹ́sìn bá bọ́ ń bẹ̀ olúwẹ̀ ṣòfò. wa'budullaha wala tushriku bihi shay'an. wa'budullaha wala tushriku bihi shay'an. mẹ́wẹ̀ẹ̀wá yìí béèyàn bá mójútó Allahu akbar.
ìjọ ọdún ó wá mójútó mẹ́wẹ̀ẹ̀wá bọ́lọ̀ ń bá fún ọ ṣe àbí ìtọ́lọ̀ ń bá fún ọ ṣe ń bẹ̀ tó mójútó máa kíra rẹ̀ pé rire. wa bil walidayni ihsana. wa bil walidayni ihsana. bó tilẹ̀ òkínú rẹ̀ ó dùn tó ń jẹ́ ọdún báwọn òbí rẹ̀ ń bá ń banú jẹ́ ó lè ṣàkóbá àwẹ̀ tó gbàgán wájú ọlọ́run wábìlì wá. wa bil walidayni ihsana. wa bil walidayni ihsana. inú tiẹ̀ ń dùn ó wọṣọ tó wù ọ́ ó ṣe oúnjẹ tó wù ọ́ ó palẹ̀ mọ́ tó wù ọ́ kalẹ̀ àwọn òbí rẹ̀ ń wò kísà wọ́n ń wọ aṣọ àlòkù ìyá rẹ̀ ń bọ̀ lọ́nà ń jọ ọdún bàbá rẹ̀ ń bọ̀ lọ́nà ń jọ ọdún inú wọn ò dùn. wa bil walidayni ihsana. wa bil walidayni ihsana. ìjọ kan Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ó jókòó pẹ̀lú àwọn sàhábà ńjọ́ kan Ànábì ní rọ́gìmà àǹfùhù ọlọ́run ó fi mú rẹ̀ lọ́lẹ̀ ó tún wó sùn ó tún wí lẹ́ẹ̀kejì wípé ọlọ́run ó yẹ̀yẹ́ ń tọ̀hún yóò tún wí lẹ́ẹ̀kẹta ó ní ó ń tọ̀hún ò ní látúbọ̀ tán. àwọn sàábé wa ń béèrè wípé man ya Rasulallah sallallahu ta alayhi wa lẹ́ni náà sallam. tọ́lọ́run fẹ́ fi mú rẹ̀ gbolẹ̀ tí ò ní látúbọ̀ tán tí ò ní jéèyàn wábìlì wá. wa bil walidayni ihsana. wa bil walidayni ihsana. Ànábì ní man adraka walidayhi indal kibar ahaduhuma aw kilayhima. sallallahu alayhi wa sallam. Ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá bá àwọn òbí rẹ̀ láyé yálà ó bá wọ́n gùn lẹ́mìí wọ́n darúgbó kùjọkùjọ wọ́n dàgbà ó wá dijọ́ ọdún kò wá tara wọn kópa oríire tí ó fi lè pàdé àánú ọlọ́run òun tọ̀hún sọ nǹkan nù fún rẹ̀. wa'budullaha wala tushriku bihi shay'an. Ànábì ní irú àwọn tí ọlọ́run ọba fi mú wọn gbólẹ̀ ní. wa bil walidayni ihsana. bí wọ́n bá kírun ọlọ́run ò ní gbà ládàáwẹ̀ tó yẹ kí wọ́n gbà ọlọ́run ò ní fún wọn ní nǹkan kan ọlápá àwọn òbí wọn ò rí dùnú lára wọn. wa bil walidayni ihsana. gbogbo ọ̀nà tá a bá mọ̀ tá a fi ń palẹ̀ máa dùnú bá a bá palẹ̀ máa tiwa ká palẹ̀ máa tàwọn òbí wa wa tó wà bil láyé ká palẹ̀ máa tiwọn náà mọ́. walidayni ihsana. nínú rẹ̀ ń bá dùn nínú ilé kínú àwọn òbí rẹ̀ kínú tiwọn náà máa dùn láyé bí wọ́n bá wà wá wa bil walidayni ihsana. ìwọ jẹun gidi ó wọṣọ gidi ó wà ń gbèsè ayé dáadáa àwọn òbí rẹ̀ jẹun tí wọ́n ń rí ebi ń pa wọ́n àrùn jẹjẹ nú àwẹ̀ ó tún dijọ́ ọdún ìbànújẹ́ náà fi sọ. wa'budullaha wala tushriku bihi shay'an. wa bil walidayni ihsana. nínú táàfì palẹ̀ mọ́ ọdún kalẹ̀ táàfì lè soríire inú ẹni ká jẹ́ káwọn òbí wa kínú wọn ó dùn. Allahu akbar. nínú ọ̀nà táwọn òbí wa gbà fi rí dùnú. Ànábì ó tún fi góńgó kún sallallahu alayhi wa ó sallam. ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe sábàbí àwọn ẹni tó bá bàbá rẹ̀ lò nígbà tá bàbá rẹ̀ ò sí láyé mọ́ ó wá dùn wọ́n nú ìdùnnú nìgan yóò ipa rẹ̀ bàbá rẹ̀ ó kò nù sáré. wa'budullaha wala tushriku bihi shay'an. wa bil walidayni ihsana. ọgbọ́n tá Ànábì wí abáàbẹ̀rẹ̀ àwùbí Ànábì ní gbogbo ẹnikẹ́ni tó bá bóbi rẹ̀ láyé ogun lẹ́mìí wọ́n wá dàgbà sí lọ́wọ́ kò wá rí dùnú lára rẹ̀ níjọ́ ọdún kọ́dún ó tó dé àti lẹ́yìn ọdún ó bá wọn láyé kò palẹ̀ má àlùjánnà lára wọn. La ilaha illallah. wọn ò rí dùnú lára rẹ̀ Ànábì ní lam yadkhulul jannata. sallallahu alayhi wa sallam. Allahu akbar. kò ní wà àlùjánnà. Allahu akbar. bó bá gbààwẹ̀ lọ́hùn ò ní gbà. Allahu akbar. gbogbo wa ní ìsìn àgbàwẹ̀ ní Ọlọ́hun ní wọ́n ní àkọ́kọ́ ramadana ìkẹ́ni àní ramadana
àforíjì ni ìparí ramadana èyí òun ni ó mú wa wà àlìjánà nírọ̀rùn béèyàn bá ti fèrè lára òbí tó bí ni òun tó ń fèlè àlìjánà. àkọ́kọ́ ramadana. gbọ́ mi béèyàn bá fèlè yìí ni èyàn ti fèlè lọ́dọ̀ Ọlọ́run. Allah wa'budullaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì tó wá pẹ̀kún àdíìsì kan ó tún pẹ̀kún fikún ó ní rídọ̀ Rabb fi rídọ̀ walidayni. Ó fẹ́ pàdé ìyọ́nú Ọlọ́run, òun kírun, òun fẹ́ kó gbà, òun gbààwẹ̀, òun fẹ́ kó gbà, òun ṣiṣẹ́ olóore gan, òun fẹ́ kọ́ lọ́wọ́ wọ́n gbà. Ìyọ́nú Ọlọ́run ń bẹ lára ìyọ́nú àwọn òbí méjèèjì bó bá ti ń yọ́ wọn nú. Ìrun tó bá kí Ọlọ́run ọba ó gbà, ààwẹ̀ tó bá ń gbà Ọlọ́run ọba ó gbà, gbogbo iṣẹ́ ẹ lóore tó bá ń ṣe Ọlọ́run ọba ó gbà. wa bil walidayni ihsana wa bil walidayni ihsana. Nígbà tá Ànábì ó wà á parí ẹ̀, sallallahu alayhi wa sallam. Ànábì ní ìbínú Ọlọ́run ń bẹ lára ìbínú àwọn òbí méjèèjì. wa bil walidayni ihsana wa bil walidayni ihsana. Nínú nǹkan mẹ́wàá méjìlá ṣiṣẹ́ ká mẹ́. Allahu akbar. Ọlọ́run ní gbogbo àwọn ẹni tó bá mójútó ìdùnnú àwọn òbí, ó mójútó ìdùnnú àwọn òbí rẹ̀ ń jẹ́ ọdún kó máa palẹ̀ máa àlìjánnà kalẹ̀. Àmọ́ ó wá gbààwẹ̀, ó lọ tàájùd, ó ṣe gbogbo ẹ̀ tán, ó lọ ìtìkáfù, ó wá darí, ó bá òbí orí ọ̀nà rẹ̀. wa'budullaha wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana. Ó fi ṣe ládánlá tó ṣe ní ó fi ṣòfò, ó dàánù sígbó, ó dàánù sígbẹ̀. Allahu akbar. Bí èèyàn gbọ́dọ̀ mójútó àwọn méjèèjì yẹn. Allahu akbar. Ọlọ́run ò tí sọ̀rọ̀ tán ọ̀rọ̀ kù tọ́lọ́run tún sọ tí fi ń pè wá ṣàkíyèsí tá a bá mójútó nǹkan náà látó palẹ̀ mọ́ ọdún. Gbogbo wa à ń palẹ̀ mọ́ à ń yọ̀, gbogbo ẹ̀ ń dùn mọ́ wa pé ọdún dé bí àwọn ń ta kà yóò bá rí bá a ti fẹ́ yóò pòfóló. Wassalamu alaikum. أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان. àwẹ̀ ti dé ẹ bá wa yọ̀ mùmínì mùmínà oṣù oríire tá ń retí rèé ẹ wá ṣoríire. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ kí oṣù alápẹ̀lẹ̀ káàbọ̀. òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam sì sọ fún wa pé ká gbáradì bí oṣù yìí bá ti wọlé dé ká tẹ́wọ́ gbà láyọ̀ àtàlàáfíà ká sì wá ṣe àwọn nǹkan tó yẹ lásìkò àwẹ̀ yìí a ti pèsè àwọn wáàsí ọlọ́kọ̀ ọ̀jọ̀kan kalẹ̀ kẹ́lẹ́ bá gbádùn lásìkò àwẹ̀ náà. gbogbo mùsùlùmí ọ̀lọ́ ká má fi rókà bí èkejì tá oṣù yìí dànù. ẹ̀yin náà mọ̀ wípé oṣù ìfúnni ni ẹ sì máa wo Sunna TV Yorùbá ní gbogbo ìgbà kálẹ̀jọ ṣoríire lórí ẹ̀ ni o kí Ọlọ́run Allah kó jẹ́ kárí oṣù ọ̀hún láyọ̀ àti àlàáfíà. iṣẹ́ ìwà láti ọwọ́ ojúlẹ̀ṣẹ́ Sunna TV Yorùbá àwọn là ń kí yín pé ẹ kú àmójúbọ̀ oṣù Ramadan. أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان. Nínú àwọn nǹkan tí Ọlọ́run ọba sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tó wà nú àwọn nǹkan mẹ́wẹ̀ẹ̀wá yìí wábí sílíkù rìbá wal yatama. wábí sílíkù rìbá wal yatama. wábí sílíkù rìbá wal yatama. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. nínú àwọn ẹni tí wọ́n gbọ́dọ̀ tara wa rí àánú Ọlọ́run sílíkù rìbá àwọn mọ̀lẹ́bí. Allahu akbar. tó bá rí dùnú lára wa ń jẹ́ ọdún kí èèyàn máa kí rẹ̀ kú eríire. Allahu akbar. kò sí bó ti lè wo orí tálíkà ó máa bẹ́nu ran rẹ̀, tálíkà yóò máa bẹ́nu ẹbí rẹ̀, tálíkà yóò máa bẹ nánú ará àdúgbò rẹ̀. Ọlọ́run ó wá tó lẹ́sẹẹsẹ ó ní wábí sílíkù rìbá wal yatama. gbogbo àwọn olùbátan bàbá rẹ̀ àtàwọn olùbátan ìyá rẹ̀ ṣe dáadáa sí wọn
iná ló fà á nínú ẹgbà wá àgbà lọ́tọ̀ látàtọ̀dọ̀ ọ̀kan nínú àwọn sàhábà nàbí wa Muhammad samasi Salman buna Amir olóńṣẹ́ ọlọ́run sọ báyìí pé inna sadaqata ala al-miskin sadaqatun gbogbo sàárà tí yàn bá ṣe bá láyìí ní ìyàn gbà ládà sàárà ládà sàárà sì ní ó pọ̀ tíyàn ẹ̀bùn rẹ̀ pọ̀ tọ́lọ́run ó bu ẹni tó bá ṣe sàárà tí kìí ṣẹ̀bùn díẹ̀ bẹ́ẹ̀ bá ṣe kò ń gẹ ládà sàárà ó tó yàn wà lìjánà. Al-Qur'ani ó pè wá ṣàkíyèsí bá ti gbé tá a fi pàdé àánú Ọlọ́run. Wa bizil qurba wal yatama. ẹ agbọ́n tá ànábì wí ànábì ní wa lazi rahimi isnatani sadaqatun wasilatun. Ànábì ní gbogbo ẹni tó bá wá ṣètọrẹ àánú fún mọ̀lẹ́bí ẹ̀ lẹ́ni tó jẹ́ mọ̀lẹ́bí bàbá rẹ̀ àbí mọ̀lẹ́bí ìyá rẹ̀ ó wu àwọn ẹbí rẹ̀ sùnsùn láwọn ẹni tí ò nípa àti dunra wọn nú jọ ọdún ó dùn wọn nú ó raṣọ fún wọn fi bò wọn láṣìírí ó fóúnjẹ bò wọn láṣìírí ó dá pẹ̀tẹ̀ dùnú sínú ayé wọn Ànábì ní yóò gbà ládàá méjì. Wa bizil qurba wal yatama. Wọ́n lè yàtàmá wọ́n bí zólí kùrìbá Ànábì ní gbogbo àwọn ẹni tí àwọn mọ̀lẹ́bí wọn bá tara wọn rí dùnú ládá méjì ni ó gbà yóò gba ládá ẹni tó ṣe sàárà yóò tún gba ládá ẹni tó sokùn ẹbí pọ̀. Allahu akbar. Dáadáa tí yàn bá ṣe fẹ́ bíjọ́ mi a máa fà á tẹ́bí kì í fi túká tẹ́bí máa fi mọ̀ wípé òun náà ń bẹ láàrin ẹbí. Èyí kó máa já kíyèsí fún gbogbo àwa tọ́lọ̀ ń bá ní ká jẹ́ kó ṣẹ́kù ẹwà àwọn ẹni tó wà nù lé yín tí ọwọ́ wọn ò tẹnu ń jọ ọdún wọ́n nú kẹ́kẹ́ kí dùnú wọnú ayé tí wọ́n náà káwọn náà mọ̀ pé àwọn wà nínú ayé ìdùnnú. Bẹ́ẹ̀ bá ṣe yìí ni ó ṣe ń ṣe gbogbo àwọn ibi tọ́rọ̀ yín ò bá kù sí níwájú Ọlọ́run kọ́lọ́run ó mójútó kọ́lọ́run ó tù ṣe wálé yàtàmá bẹ́ẹ̀ làwọn ò mọ òrukàn gan. Wa bizil qurba ara máa ń nìyàn ara ní àwọn nìkan. wal yatama. Dídáwọ̀ dúró tọ́lọ́run dáwọ̀ dúró tó fi wà pọ̀lú àwọn ọmọ rẹ̀ agbára rẹ̀ kọ́ Ọlọ́run kàn ṣàánú ẹ̀ ni. Allahu akbar. Rántí àwọn ẹni tọ́lọ́run ní wọ́n pàdánù àwọn bàbá tó bí wọn ní kékeré wọ́n wá dàgbà sínú ìṣẹ́. Ọmọ òrukàn mi ń bẹ láyé lónìí nísìnyí ó fi nira gba àwẹ̀ ni ọ abá débi pé bọ́lọ̀n bá ti ní sọdún náà ní sọdún bó bá marú wọn náwó dùnú sí wọn. Wa bizil qurba wal yatama. Nínú àwọn irinṣẹ́ tá a fi ń pẹ̀kún ara ẹni tá a fi ń dunnú tá a fi ń dúpẹ́ fọ́lọ́run ọ̀kan nìyẹn. Allahu akbar. Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. nínú ẹgbà wa tá a gbà lọ́dọ̀ Sahal mọ́nù Sa'ad radiyallahu anhu. Allahu ta'ala anhu. Ó lè ń ṣe Ọlọ́run sọ báyìí wípé ana wa kafilul yatim fil jannati kaha tẹ́yìnì. Ànábì ní òun àtẹni tí ń bá ń ṣalámójútó ọmọ òrukàn bó bá dàlùkìyàmà kaha tẹ́yìnì àwọn jọ wà báyìí ni àwọn jọ wà pẹ̀kípẹ̀kí eré àwọn ò fara tira ni. Allahu akbar. Allahu akbar. Ibùgbé tírú ẹni bẹ́ẹ̀ ó bá gbé àti ibùgbé tòun bákan náà ni ó rí àwọn òjò máa gbàdúgbò kan náà ibì kan náà àlìjánnà kan náà. Wa bizil qurba wal yatama. ẹ̀yin náà wo bẹ́ẹ̀ bá wà nú ẹni tí Ọlọ́run ti gbàwọ́ ẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ́run fẹ́ fún ládàá pé ó ṣiṣẹ́ olóore ó gbàwọ́ náà ó pé tó fẹ́ gba ládàá àlìjánnà tẹ́lẹ̀ tó bá tún wá du ọmọ òrukàn nú Ànábì ní irú ẹni bẹ́ẹ̀ àwọn òjò ọ̀fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ lálìjánnà ní ará àdúgbò làwọn òjò máa jẹ àwọn òjò máa gbé papọ̀ ní níbùgbé kan náà. Wa bizil qurba wal yatama. Wa bizil qurba wal yatama. Ó di mẹ́rin. Naam. Àkọ́kọ́ ni ká gbọ́ Ọlọ́run gbọ́ èkejì ni ká ṣe dáadáa sáwọn òbí wa ẹ̀kẹta ni àwọn mọ̀lẹ́bí bàbá àtìyá ká tọ́jú wọn ká rí dùnú jọ ọdún ẹlẹ́ẹ̀kẹrin iná làwọn ọmọ òrukàn ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀. Wal masakini. Kò sí bó tilẹ̀ wó rí kò lè dọ́gba mọ́ra wọn gbogbo wa náà kọ́ la lówó tálíkà ó máa bẹ náà ni. Wal masakini wal jari dhil qurba. Àwọn aláìní tó mọ aláìní dákun tọ́jú wọn
dùn wọ́n nú iná àlànàbì wa Muhammad sallallahu alayhi wa sallam. kọ́kọ́ pẹ̀tẹ́ àwọn aláìní má ti wá níjọ́ ọdún ló fi ní zakatul fitiri tẹ́ ẹ bá yọ ẹ máa lọ fáwọn mùmíní àwọn àgbààwẹ̀ tí orí nǹkan kan jẹ tí inú wọn ń bàjẹ́ níjọ́ ọdún ẹ̀dùn wọn nú. wal masakini wal jari dhil qurba wal masakini wal jari dhil qurba. Ànábì wa Muhammad sallallahu alayhi wa ó ní sallam. gbogbo àwọn ará àdúgbò wa ká dùn wọn nú ká jẹ́ kí wọ́n rí dùnú ká mójútó wọn kí wọ́n pàdé àánú ńjọ́ náà Allahu akbar. láwọn tó súnmọ́ wa wal Naam. masakini wal jari dhil qurba. wàlìjáàrí lìjàm wal jari lil junubi. wal jari lil junubi was-sa'ibi bil jambi. bó bá mójútó ará àdúgbò tó súnmọ́ àwọn tó jìnnà sí ọ lára àdúgbò ṣàánú wọn jẹ́ kí àánú dọ́dọ̀ wọn káwọn pa àwọn náà wà lé ayé. wal jari lil junubi was-sa'ibi bil jambi. ọ̀rẹ́ múmu ọ̀rẹ́ koríkòsùn ìwọ dunnú ọ̀ ń gbádùn lọ́wọ́ ọlọ́run mójútó wọ ó ṣàánú rẹ gbogbo nǹkan ti pé ó ti ń palẹ̀ mọ́ ọdún ọ̀rẹ́ rẹ koríkòsùn kò sí ohun tí ó fi kò sí ohun tí ó wọ̀ láṣọ kò sí ohun táwọn ọmọ rẹ̀ ó wọ̀ láṣọ kò sí ohun tí wọ́n jẹ nílé wọn jẹ́ ọdún Allah. mójútó wọn jẹ́ kí wal ìgbó tó jari lọ lil junubi was-sa'ibi bil jambi. wal jari lil junubi was-sa'ibi bil jambi. kí ni báàrí rẹ kó máa wá níbọ̀ kó wọ́n ní ọ̀rẹ́ rẹ níbọ̀ ni ìwọ wọṣọ ńláńlá ọ̀rẹ́ rẹ wá wọ̀ kísà ń jẹ ọdún báàrí kan ò sí ń bẹ̀ fún ọ èébú ni fún ọ ṣóhun lówó. ọ wá ń pe gbogbo ayé ẹ máa bọ̀ wá ẹ wá jẹ nílé mi ẹ wá mu nílé mi ilé ọ̀rẹ́ rẹ wọ́n wá ń banújẹ́ ń bẹ̀ wọn ò ní ohun tí wọ́n jẹ wọn ò ní ohun tí wọ́n mu bó tilẹ̀ kó sọdún tó ojú ò tiẹ̀ tí wọ́n náà. wal jari lil junubi was-sa'ibi bil jambi. nínú àwọn nǹkan tí alukuraani kàkà lẹ́ta lè tara wọn kópa àánú ọlọ́hun inú ẹ̀ làwọn aláìní wà tájẹ́lẹ̀ karùn-ún wàlìjáàrí sílíkùrìbá àwọn aládùúgbò tó súnmọ́ ni tí wọ́n jẹ́lẹ̀ kẹfà wàlìjáàrí lil junubi wàsáàbí bil jambi. méjèèjì ní kún ọjẹ́ mẹ́jọ Allahu akbar. gbogbo ará àdúgbò bí máa ń bẹ pẹ̀lú ẹni jẹ́ kí wọ́n rí dùnú kọ́ mọ̀ pé àwọn ń bẹ nínú ayé léyìí tó súnmọ́ ọ ni léyìí tó jìnnà sí ẹni ọ̀rẹ́ múmu ọ̀rẹ́ tó bá wà pẹ̀lú ẹni tí wọ́n jẹ́ koríkòsùn bọ́n bá rí tẹ̀ wọ́n ni wọ́n rí bọ́n bá bá ẹ sọ̀rọ̀ orí ẹ̀ ni wọ́n ń gbà mójútó wọn kí dùnú ó ṣẹlẹ̀ sọ́dọ̀ tí wọ́n náà. wal jari lil junubi was-sa'ibi bil jambi. wa ibni sabil wa ma malakat aymanukum. méjèèjì tó kù tó fi pé mẹ́wàá ọlọ́run ní wabnu sabil. wa ibni sabil. àwọn arìnrìn-àjò àwọn tí ń lọ tí ń mọ̀ wọn mọ tí támójútó ìgbésí ayé wọn ò sí lọ́wọ́ wọn. wa ibni sabil. bẹ́ẹ̀ bá ní wọn ẹ ṣàánú wọn ẹ mójútó wọn ẹ jẹ́ káwọn náà wà nínú ayé dùn níjọ́ náà. wa ibni sabil. Bá wa a ti ń ta ma yìí. malakat aymanukum. iṣẹ́ ládà yìí bí yẹn bá mójútó ó lè mú yàn pàdé àánú ọlọ́run títí lọ. Allahu akbar. wà máa malakati àìmánu. Manukum. ibi tọ́lọ̀ ń parí ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ náà ó lọ fínfín. Wa ibni sabili wa ma malakat aymanukum. Wa ibni sabili wa ma malakat aymanukum. Aba Abdulrahman Naam. anabi lé wa láre Sallallahu alayhi wa sallam. ó ní walladhi nafsi biyadihi bọ́dọ̀ bá débẹ̀ bá anabi bá ti bíbẹ̀ káwọn pọ̀rọ̀ náà tóbi púpọ̀ Allahu akbar. bá anabi bá wíwó lóhùn yẹn Nafsi wípé òun fi ọba tí ẹ̀mí òun bẹ lọ́wọ́ ẹ̀ òun fi búra biyadi. Allahu akbar. ó ní la yu'minu abudun hatta yuhibba li jarihi ma yuhibbu li nafsihi. Allahu akbar. kí ni ìgbàgbọ́ tó fẹ́ wà lára ẹ̀ kí ni ìrun tó ń kí ànábì ló wí bẹ́ẹ̀. Sallallahu alayhi wa sallam. ramadana kí ló gbà tínú rẹ̀ ń nù ájì wo ló lọ tínú rẹ̀ ń nù Allahu akbar. lópin ìgbà tára àdúgbò rẹ̀ ò bá rí dùn lára rẹ̀ ìjẹ́mùmí ní rẹ̀
ó kẹsẹ̀ karọ̀. وابن السبيل وما ملكت أيمانكم. Ànábì wa Muhammad صلى الله عليه وسلم. nínú ọ̀rọ̀ tá Ànábì sọ àwọn ọ̀rọ̀ tó nípa kalẹ̀ tó fi lé wa lárí káwa náà lè mójútó gbogbo àwọn yìí. Àbá mójútó mẹ́wẹ̀ẹ̀wá yìí. Wa ma malakat aymanukum àwọn tí pa àwọn ọmọ ọ̀dọ̀ tó ń bẹ lábẹ́ yín àwọn ọmọ ọ̀dọ̀ àwọn kan ló bí àwọn náà. Allahu akbar. Ọlọ́run ò ní kí tí wọ́n dùn káwọn kí tàwọn òbí wọn. Wa ma malakat aymanukum. Iná ló fi rí bó ti rí. Wa ma malakat aymanukum. Bẹ́ẹ̀ ti bá wọn tí inú wọn bí àwọn náà. Inna Allah la yuhibbu man kana mukhtalan fakhura. Àbá Abdulrahman àwọn ọmọ ọ̀dọ̀ kan bẹ bá ti wà yìí nísìnyí. Ó bá dijọ́ ọdún èkísà ni wọ́n kó fún wọn kí wọ́n wọ̀. Aṣọ tán ti lòkù. Náà ni wọ́n kó fún wọn. Wọ́n náà wọ̀ yìí àwọn bàbá tó bí ẹ wọ́n rí rẹ̀ wọ̀. Ẹ sì mọ ohun tọ́mọ yóò dà lọ́la. Wa ma malakat aymanukum. Wa ma malakat aymanukum. Ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀dọ̀ àbáwọn ẹni tí ń bẹ lábẹ́ ẹni tá ń pàṣẹ lé lórí ó mú lọ́kà Ànábì débi pé Ànábì ń pọ̀ kakú lọ ìsì ń pè ní sákèésí lérí ọ̀rọ̀ wọn. Wala fakhra lil insani illa bisa'ihi. Wala fakhra lil insani illa bisa'ihi. Wala fadila illa bit-tuqa wat-takarrumi. Kí ni fàárí rẹ̀? Ó wọṣọ ńláńlá a mà pé ẹ̀yẹ ni fún ọ. Ó kọ́lé ńláńlá a mà pé bẹ́ẹ̀ bá débẹ̀ wọ́n rí pé èèyàn ní. Onípò ńláńlá èyí wà ní kíni wà máa. Wala fakhra lil insani illa bisa'ihi. Fàárí kan ò sí ń bẹ̀. Bẹ́ẹ̀ bá ní gbogbo ohun tá à ní láyé kò sí fàárí kan bẹ̀. Ìkún tá a bá pèsè kalẹ̀. Iṣẹ́ olóore tá a bá ṣe kalẹ̀ náà ní fàárí ẹni. Wala fakhra lil insani illa bisa'ihi. Ó bá wá ṣe fàárí pé tọ̀ ẹ wo mi dáadáa àwọn wọ̀nyí ọmọ ọ̀dọ̀ ni wọ́n káwọn á rí ọmọ ọ̀dọ̀ ń dèdè ọmọ tó bí. Ẹni tí wọ́n wọ̀ ń táwọn ọmọ ọ̀dọ́ wọ̀ làwọn ọmọ rẹ̀ wọ̀ ń táwọn ọmọ rẹ̀ wọ̀ ọ̀ṣọ́rú ẹ̀ ló ṣe fáwọn ọmọ ọ̀dọ́ ń jọ ọdún. Fàárí rẹ̀ nù. Wala fadila illa bit-tuqa wat-takarrumi. Kí ni ìdùnnú rẹ̀? Allahu akbar. Gbogbo ohun tó bá wù kó ní gbogbo ohun tó bá wù kó jẹ́ àwọn àdùnnú gbọdọ̀ pé sára àwọn ẹni tá a kà kalẹ̀ yìí àwọn èyí tó bá wà ń kí ààrẹ dákun mójútó wọn. Ẹlòmíì ti tara àwọn ń ta kà kalẹ̀ yìí ó tara rẹ̀ dáṣẹ́ ládàá rẹ̀ tó retí wájú Ọlọ́run. Àmójútó tí yẹn bá mójútó gbogbo àwọn nǹkan wọ̀nyí ìbẹ̀nù tá a fi ń palẹ̀ mọ́ ìbẹ̀nù kìlọ̀ tó yẹ kíyàn ó mú dání ìbẹ̀nù àwọn irinṣẹ́ tó yẹ ká dì mọ́ tá a fi pàdé. Wala fadila illa bit-tuqa wat-takarrumi. ọ̀wọ́rọ̀ Ànábì Muhammad ni. Sallallahu alayhi wa sallam. Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì ní as-salatu wa ma malakati aymanukum as-salatu wa ma malakati aymanukum. Abdullahi ibn Umar ló gba àdìsí náà wá. Radiyallahu ta'ala anhu. Ànábì ń pọ̀ kakú lọ ìsìn sọ fáwọn sàhábà irun dọwọ́ yín o ẹ máa kírun wa ma malakati aymanukum inú tó lè daṣẹ́ yín nù tọ́lọ̀wọ̀n òfin ní gbàrún yín tí òfin ní gbàwẹ̀ yín bẹ́ẹ̀ bá fara ní àwọn tí ń bẹ lábẹ́ yín ó lè daṣẹ́ yín nù wájú. Wa ma malakati aymanukum wa ma malakati aymanukum. Iná ní àwọn àáfàá ni wọ́n fi ní wàlá fakhra insani illa bisa'ihi. Ihun tó bá pèsè kalẹ̀ ní fàárí yẹ kí ni fàárí. Wala fakhra insani illa bisa'ihi. Ọwọ́ adàlùkì àmàdá wọ́n náà wọ́n ń fẹ̀gẹ̀ ọwọ́ awonú iṣẹ́ rẹ̀ wọn òríṣẹ́ olóore kan. Wala fakhra insani illa bisa'ihi. Wala fadila illa bit-tuqa wat-takarrumi. Gbogbo ohun tí ń jẹ́ ìran ìbẹ̀rù Ọlọ́run ò sí lára ẹ̀. Allahu akbar. Wọ́n tú ẹ wò débi kéèyàn gbọ́ràn fóbi wọn bá ọbẹ̀. Allahu akbar. Wọ́n tú ọ wò débi kéèyàn ṣe dára sáwọn mọ̀lẹ́bí ẹni wọn bọ́ ọbẹ̀. Ọmọ òrukàn. Ọwá lówó tán òfin pọmọ òrukàn lẹ́kùn ni wala fakhra lil insani
إلا بسعيه ọjọ́ yìí ọjọ́ ọdún ni fún gbogbo wa. ولا فضل إلا Bọ́lọ̀ ń bá ṣe sọ́dọ̀ rẹ, dúdú nílà kárí. والتكرم nínú àwọn nǹkan tá a lè pera wa ṣàkíyèsí ẹ̀ téèyàn gbọ́dọ̀ mójútó ń jọ́nà àti lẹ́yìn ìjọ́nà ní gbogbo àwọn yìí tàkàkà lẹ́yìn. ولا فخر للإنسان إلا بسعيه ولا فضل إلا بالتقى والتكرم. bẹ́ẹ̀ bá mójútó àwọn nǹkan wọ̀nyí ohun tọ̀hún ó kó fún àwọn wájú ọlọ́run. Allahu akbar. èrè ń jẹ tí ó bá ń wájú ọlọ́run yóò béèrè pé sèmi náà mo sì ṣe wàlá fàkàrà. ولا فضل إلا بالتقى والتكرم ولا فضل إلا بالتقى والتكرم. èèyàn gbọ́dọ̀ mójútó àwọn nǹkan wọ̀nyí kó lè fi pàdé àánú ọlọ́run. Allahu akbar. kí dùnnú rẹ̀ ó lè fi pé wọ́n bẹ́ẹ̀ bá dunnú tán láyé tàlkíámọ̀ ló lágbára ju Baba Abdulraufi. Allahu akbar. Allahu akbar. ibi àlkíámọ̀ tí ò sẹ́nìkan tí ó mójútó yàn iṣẹ́ ọwọ́ ẹni ní ó mójútó ni òun ní ó kún ni lọ́wọ́. Ibi tá ń lọ tá a mọ̀. ìrìn àjò tó fẹ́ rìn tó mọ bó ti rìn bó bá palẹ̀ mọ́ ìkalẹ̀ ó rí bí rìn dáadáa. ولا فخر للإنسان إلا بسعيه la ilaha illallah. ولا فضل إلا بالتقى والتكرم. Baba Abdulraufi Náà. èyàn ó kírun yóò fọkàn sí kó yanjú yóò gbàwẹ̀ yóò yanjú yóò lọ sí hajj yóò yanjú àmọ́ ó kọsẹ̀ ìbínú ọlọ́run lára àwọn òbí ọlọ́run ولا فخر للإنسان إلا بسعيه ولا فضل إلا بالتقى والتكرم ولا فضل إلا بالتقى والتكرم. ẹni ṣe wọ́n bá ní kí làṣírí ẹwà àwọn ọmọ sẹ́fù àríkọ́ṣe super Haji Abdulrazak ni Haji Musa ni Muhammad Yakubu ni àti irú wọn bẹ́ẹ̀ wọ́n bá ní kí làṣírí ẹwà wọn wọ́n ń fìkẹ́ ránṣẹ́ sí bàbá wọn gbogbo ìtànṣe yìí náà báyé bá ń gbọ́ tí ń wúlò fún wọn ìkẹ́ ni yóò máa jẹ́ fún bàbá wọn lálùkìyàmà àwọn náà pèsè dáadáa kalẹ̀ nìyẹn nínú tí ìjẹ́ kéèyàn ó pàdánù iṣẹ́ olóore tíyàn bá ṣe láyé ìrun tíyàn bá kí àwẹ̀ tíyàn bá gbà ọ̀kan lè yìí náà jẹ́ bẹ́ẹ̀. Allahu akbar. wàlá fakhra lil insani illa bisa'yihi wala fadila illa bituqa wa takarrumi. èyàn lè lo ilé ayé kó gbádùn ayé kó kírun kó ṣe dáadáa kó sì lérí pa dáadáa láyé kó wá tara ọmọ òrukàn kó tara rẹ̀ kọ́ lòun sì báṣẹ́ jẹ́. Allahu akbar. ó kírun náà lóòótọ́ àwọn ló kọ́ mọ́sálásí báyìí lóòótọ́ àwọn ló ṣàánú àwọn èèyàn báyìí lóòótọ́ àkọsí rọ́ńbẹ́ ní tòótọ́ Baba Abdulraufi tọ́mọ òrukàn bá kọsẹ̀ ìbànújẹ́ lára ẹ̀ òun náà kàwá kó wájú Ọlọ́run. Allahu akbar. àwọn ọmọ òrukàn tí ń bá ń bẹ́ kí ayé ẹ̀ mójútó wọn jẹ́ kí dùnú ó dọ́dọ̀ wọn ẹ jẹ́ kí dùnú ó dọ́dọ̀ wọn ẹ má jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn ti pàdánù àwọn tó wala fakhra lil insani. ọmọ òrukàn bí odò ó títì ní ọdún ni yóò máa wò pé yé ó mà ṣe bàbá mi ò síra ìyá mi ò síra yé. wala fadila illa bituqa wa takarrumi. ẹ mójútó wọn ẹ ṣàánú wọn. wala fadila illa bituqa wa takarrumi. àwọn táríkà nú ẹbí yín ẹ ṣàánú wọn àwọn aládùúgbò yín tọ́wọ́ wọn ò tẹ́tí ẹ ṣàánú wọn gbogbo àwọn olùrìn àjò tó ń lọ tí ò sí nǹkan lọ́wọ́ wọn ẹ ṣàánú wọn kódà ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ má jẹ́ ó mọ̀ fọmọ ọ̀dọ̀ ló ń jọ́nà. tọ́láṣọ tó rà fáwọn ẹ̀ tọ́láṣọ tó rà fáwọn ẹ̀ tọ́láṣọ tó rà fọmọ ọ̀dọ̀. kò tẹ̀ ẹ̀ ra aṣọ fọmọ ọ̀dọ̀ àwọn èyí tí wọ́n ti lòkù ló kó fún pé kó máa wọ̀ lọ yídì ọmọ ni ó máa wá ronú Ọlọ́run ó mà ṣe o ó sì ṣàwọn òbí tèmi náà ní nǹkan. wala fakhra lil insani. ẹ bá mójútó àárín yẹn dáadáa. illa bisa'yihi. gbogbo ẹni tó bá mójútó àárín yìí yóò rí i pé ibi tóun ó múlẹ̀ sí wájú Ọlọ́run. wala fadila illa bituqa wa takarrumi. wala fadila illa bituqa wa takarrumi. ìbẹ̀rù Ọlọ́run dọ́wọ́ wa. bá a bá lo Ramadana tá a parí ẹ̀ tá a gúnlẹ̀ dáadáa ó yẹ ká sọ̀kalẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. tá a bá wá sọ̀kalẹ̀ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ó yẹ ká mójútó bá a ti wà nínú Ramadana ká lè látúbọ̀ tán dáadáa
ká lè lábọ̀ dáadáa ká lè lẹ́sàn-án rí ká lè dálé kí á mọ̀ kọ́lọ́hún lè kí wa pé tọ́ ẹrú mi ò ṣeun máa bọ̀ wá ilé ìkẹ́ni bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ lèèyàn fi ń gúnlẹ̀ ayọ̀ èyí ń ṣàdúrà àyàn ò mójútó ni bó o bá mójútó bó tilẹ̀ òkọ́ lọ́wọ́ máa pé àlìjánnà tó kódà kó tà ń pọ̀ ọ̀tọ̀ ò ní rí èèyàn ń ṣiṣẹ́ tọ̀ ọ́ ni bá a bá ta à ń tọ̀ ọ́ ni èyí tá a ta ni gbogbo àwọn dáadáa tá a ṣe ní Ramadana èyí tá a fi tọ̀ náà ìdùnnú tá a bá kó bá gbogbo àwọn wọ̀nyí jọ ọdún bàbá fèyí ní pẹ̀kún ẹ̀ á rí i pé ata wa tọ̀ ọ́ bẹ́ẹ̀ bá wa tọ̀ yẹn rí nǹkan rẹ̀ mú wá ẹ̀já mójútó àníná báwọn tálíkà bá ń bẹ nílé tí mójútó wọn bó bá jẹ́ tó bá ṣẹ́kù ṣàánú wọn má fi láwọn lójú kó a béèrè pé kílẹ̀ yín ṣe lè yín tó ní ohun tó fẹ́ fún wọn má bà wọn ní jẹ́ ń jọ́nà ìwọ̀n ń jẹ́ ń ta kò fún wọn ń bẹ̀ ó wá ṣe é tán ó wá gbé ń ta ìwà ń jẹ́ àtàwọn ọmọ rẹ̀ àwọn tó ń wá ń wò àwọn ń banújẹ́ tó sì jẹ́ mùsùlùmí tálíkà ọlọ́run wọ́n tó ń bá ṣe má ṣerú ẹ̀ mọ́ mójútó àníná má ṣerú ẹ̀ mọ́. ولا فخر للإنسان إلا بسعيه ولا فضل إلا بالتقى والتكرم. ká mójútó dáadáa ká palẹ̀ mọ́ dáadáa ńlẹ̀ káwa náà lè fi lábọ̀ orí mẹ́wẹ̀ẹ̀wá tí ọlọ́run kà yá bàbá wù mí bí èèyàn bá mójútó èèyàn pàdánù wájú ọlọ́run. Ramadana bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ dáadáa èèyàn gbọ́dọ̀ gba nǹkan lọ́dọ̀ ọlọ́run ni kò sí ohun tí èèyàn gbà àlùjánnà ni nǹkan kò sí tó yí wọn má àmọ́ àwọn nǹkan tá a kà kalẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ ó fi bí èèyàn bá mójútó ó lè sọ ládàyàn ó lè sọ ọ̀nù mọ́yàn lọ́wọ́ bá a bá mójútó láfi pàdé àánú ọlọ́run insha Allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ma'asalam wa ilal liqa. أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان أصوم نهارا وأذكر ربي وأتلو القرآن ليشفي قلبي سأقوم ليلا حتى الفجر أشكر الله أصلي وأدعو الله أن يغفر لي وأدعو أن يتقبل عملي وأدعو ربي أن يدخلني جنة الخلد أنا وأحبابي أهلا وسهلا يا رمضان شهر التوبة والغفران مرحبا بك رمضان رمضان شهر الذكر والإحسان أهلا وسهلا يا رمضان شهر الصدقة والإكرام مرحبا بك رمضان رمضان أهلا وسهلا يا رمضان